ó yẹ kẹ́ rántí pé mo sọ fún yín ní bóyá bíi 4-5 days ago tí mo wà pẹ̀lú Jàkí ọba orin ní Àlímọ̀ṣọ́ níbi tí mo ti gbé live wọn tí mo jẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ti ṣàlàyé pé kò sọ̀rọ̀ ń bẹ̀ kò lọ fà kò lọ títí because kò ń ṣe nǹkan téèyàn máa ń jẹ pẹ́ lẹ́nu mi fẹ́ gba time yìí. Ìkan lára àwọn die hard fan kí ọba orin òun ni Mr. Ismail yìí ẹ gbọ́ àwọn nǹkan tó ń sọ lórí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ yẹn lọ fàáfàá ó ní agbára gan. Ẹ bá mi subscribe sí Akọ TV, ẹ bá mi like, ẹ bá mi share video yẹn, ẹ bá mi comment. Ẹ ṣé gan, kò ní bàjẹ́ fún yẹn ká jọ débẹ̀. Lórí interview Atawewe ìwọ tó bá ti gbọ́ interview yẹn ẹ jọ̀ọ́ ẹ lọ listen to interview yẹn, very interesting. Mi ò mọ̀ pé Atawewe mi ò mọ̀ pé wọ́n are very very intelligent tó bẹ́ẹ̀. He is intelligent and very articulate. Ìjọ márùn-ún ni mo fi gbọ́ interview yẹn kí n tó lè gbọ́ tán, because interview yẹn 1 hour 50 minutes ni mi ò dẹ̀ ní time yẹn lẹ́ẹ̀kan náà kí n gbọ́ tán at a stretch. Mo kàn rán pause ẹ̀ ni mo yá tí n bá gbọ́ 20 minutes 30 minutes lẹ́yìn mo kàn pause ẹ̀ títí mo fi gbọ́ tán ní ìjọ márùn-ún ni mo fi gbọ́ interview yẹn tán. Atawewe, kudos to you. Torí ẹ̀ ni ṣe rí Yorùbá máa ń sọ pé kéèyàn yára láti gbọ́rọ̀ àmọ́ kéèyàn lọ́ra láti fèsì. Nígbà tí wọ́n kọ́kọ́ ń show àwọn preview kan bí interview yẹn táwọn èèyàn bínú tó ń pariwo lọ́tún lọ́sì, I keep telling people ẹ fara balẹ̀, ẹ jẹ́ kí full interview jáde kẹ́ tó ló fèsì. O kò lè máa gbọ́rọ̀ lérèfé. Now mo lè sọ̀rọ̀ lórí interview yẹn. Number 1, kudos to Atawewe. Mi ò mọ̀ pé wọ́n intelligent bẹ́ẹ̀. Nínú gbogbo interview olórin Fuji tí Àgbàlẹ̀tù ti ń ṣe pátápátá gbogbo ẹnu ni mo fi sọ tó fi mórí K1 the ultimate gan. Interview Atawewe ó ní agbára jù. Pẹ̀lú gbogbo ìbéèrè tó lè tìyàn ṣubú, ọ̀pọ̀lọpọ̀ béèrè tán béèrè lọ́wọ́ Atawewe, ìbéèrè tó lè tìyàn ṣubú ni, and the guy answered them intelligently. And Atawewe tí mo rí ní interview yẹn is a very blunt person. Ẹni tọ́rọ̀ dẹ̀ dá lẹ́nu wọn. Okay, back to àwọn issues tí Atawewe sọ̀rọ̀ lé lórí. Ó pọ̀ gan-an, ẹ kàn jẹ́ kí n máa mú díẹ̀díẹ̀ àwọn tó ń generate crisis àti tó yẹ kéèyàn ń lò láti ṣe òṣùwọ̀n ìgbésí ayé ẹ̀. Ó wà nù nǹkan tó Atawewe sọ. Number 1, Atawewe ní ìwọ tí ò bá tí ní band pé òun kó ọmọ ọṣẹ́ jọba ẹ̀ pé o ti ní band, o lè sọ pé ọdún báyìí ló tó bẹ̀rẹ̀ orin tó o bá tí ní band. The guy said he started in 1989 láti kó band àwọn jọ, but àwọn tí ń kọrin tipẹ́tipẹ́ àwọn ò lè sọ pé àwọn kọrin gbà yẹn until káwọn tó kó band wọn jọ. Èmi àti yín mọ ẹni tó ń jókòó bá wípé màláìkà náà ju òkú ọ̀rọ̀ yẹn bá. Number 1 yẹn. And fact n tó pọ̀lọpọ̀ yẹn including me tí mo believe nù ẹ̀ Atawewe sọ yẹn. Number 1 kí n make clarification àárín yẹn. Ẹlẹ́ẹ̀kejì, wọ́n sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ King Dr. Saheed Òṣùpá. Ṣé rí nǹkan táàrin yẹn tó ṣe le láti sọ̀rọ̀ lé lórí? I wasn't there. Ẹ̀yin tẹ́ ń listen sí mi, ẹ̀yin náà sí mi. Èèyàn kan tó yẹ kó set record straight pẹ̀lú nǹkan tí Atawewe sọ yẹn, King Dr. Saheed Òṣùpá ni o. Atawewe ò dẹ̀ kí n ṣe ọmọdé olórin. He has been in the game for a while. Ẹ gbàgbé o, Atawewe ń ṣe ọmọdé olórin kan tó máa sọ̀rọ̀ kan tẹ́ wàá sọ pé
mi ò má jẹ́ fún lésì ọmọdé ni Atawewe òun ṣọmọdé sí King Dr. Saheed Òṣùpá o contemporaries ni wọ́n irọ́ ni wọ́n nídìí iṣẹ́ orin o Saheed Òṣùpá dẹ̀ jáde kíngíkíngí wọ́n ní káwọn èèyàn filẹ̀ bẹ́ẹ̀ kó má sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní tó túmọ̀ sí pé tòótọ́ ò ní Atawewe sọ ẹ kú jẹ́rìí ní tẹ́ni kò sí bí mi ṣe lè nífẹ̀ẹ́ èèyàn tòótọ́ ọ̀rọ̀ bá délẹ̀ máa set straight ni King Dr. Saheed Òṣùpá ló lè set record yẹn straight àmọ́ Dr. Saheed Òṣùpá gangan jáde síta pé kí anybody má forúkọ àwọn tajà náà àwọn blogger bábábábá ní tó túmọ̀ sí pé bó ṣe rí l'Atawewe ṣe sọ so tó bá nífẹ̀ẹ́ èèyàn bóyá fans Dr. Saheed Òṣùpá ni o fans Pasuma ni o èèyàn ó nífẹ̀ẹ́ èèyàn blindly débi kó má lè ríran náà Atawewe jẹ́ bébì ní ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti yàn gẹ́ẹ̀sì wọn lórí ọ̀rọ̀ yẹn gbàtẹ́ tó dẹ̀ lọ́rọ̀ gangan ò defend ẹ̀ wọ́n ní kó wà bẹ́ẹ̀ káwọn èèyàn má sọ̀rọ̀ lórí which means Atawewe bó ṣe rí náà ṣe sọ yẹn lórí yẹn lórí ọ̀rọ̀ ti Pasuma tí Atawewe tún raise tí yẹn náà generate crisis Atawewe ní àwọn àti Pasuma àtàwọn kọ̀ọ̀kan àwọn jọ máa ń kọrin káàkiri ni àwọn jọ máa ń mingle papọ̀ ni although Paso ń ṣẹgbẹ́ àwọn àmọ́ orúkọ làwọn pera àwọn láti bẹ̀rẹ̀ ta lèmi ta lẹ́yìn tí yóò àmọ́ wá sọ báwọn Gindi Media ṣe lo live wọn kò sí bí mo ṣe lè jẹ́ fans èèyàn jù bẹ́ẹ̀ lọ Paso jáde síta kí Paso ní nǹkan báyìí náà agbọ́ máa bí wọ́n tí Paso sọ yẹn Paso náà ní ká má sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn ni ní tó túmọ̀ sí pé b'Atawewe ṣe sọ ló ṣe rí and the guy said respect is reciprocal bá ṣe ń ṣe nǹkan lọ tòótọ́ mo mọ̀ pé ojú mi lọ àmórúkọ ni mò ń pè ẹ́ láti bẹ̀rẹ̀ tó bá dé level tí n bá rò lọ́kàn ara mi pé ó dé level ẹni deserve more respect o nobody is gonna tell him kò ń ṣe pé wo ló wàá mọ̀ béèrè fún géńdé ara wa jọ ni wá èèyàn kò ń fagídí gba respect ó bọ́ mi ò bọ́ ẹ mi ò ń ṣe ẹni tó wá sọ́dọ̀ wa tọrọ owó oúnjẹ ẹ̀là lọ̀rọ̀ ni Atawewe the guy is very articulate o mi ò gbọ́ interview Atawewe rí láyé in fact interview ìgbọ́rọ̀ kalẹ̀ Atawewe ó dùn ju orin wọn lọ I'm sorry to say that interview yẹn dùn just go and listen to the interview Paso dẹ̀ sọ̀rọ̀ lé lórí so there are two grown men àwọn méjì jọ mọ nǹkan táwọn tó fẹ́ kó ń ṣòro ọjà náà ó lè nífẹ̀ẹ́ Paso títí tí kò nífẹ̀ẹ́ Paso ju Paso lọ Paso ní agbọ́ má bí wọ́n láwọn ní tó túmọ̀ sí pé káwọn èèyàn filẹ̀ bẹ́ẹ̀ kó máa lọ bẹ́ẹ̀ tí irú àwọn Atawewe yẹn bá dẹ̀ make claims kan sí ẹni tó ń believe pé àwọn tó jẹ́ contemporary kan tó jẹ́ ìrọ̀ Atawewe ń ṣọmọdé olórin o tí kò bá rí bẹ́ẹ̀ ni á jáde síta á ní kò rí bẹ́ẹ̀ ni o ìyẹn ó lọ bó ṣe lọ nípa K1 the ultimate àti Obesere ṣe rí response Atawewe nígbà tí àgbàlẹ̀tù bí léèrè question yẹn what a mature response ó lóun ò lè sọ sáàrin yẹn Alhaji Atawewe ní tó bá tó time kíní yẹn á tóra wọn Atawewe dẹ̀ náwọn ní group kan àwọn pè ní focus gbogbo àwọn olórin tá a rò pé wọ́n ń jà yí àárín wọn ò tó gbogbo wọn ló wà nù group yẹn náà tó jẹ́ Fuji musician Atawewe dẹ̀ ka first 8 Fuji musician àmọ́ wọ́n exclude General Kollington Island wọ́n dẹ̀ exclude K1 the ultimate I think wọ́n kàn fi àwọn yẹn ṣe àwọn àgbààgbà àwọn tó wà lórí group yẹn tí wọ́n sọ pé focus làwọn yẹn nǹkan tó pọ̀lọpọ̀ wọ ọmọ nìyẹn Atawewe sọ̀rọ̀ gan ó sọ̀rọ̀ gan mo dẹ̀ rò pé authority làwọn náà when it comes to Fuji music Atawewe ń ṣe bíbí nínú lórí ọ Atawewe ní
Ọ̀sẹ̀fí Àlàó ọmọ oko Atawewe àwọn tó wà nínú group tó ń pè ní focus making 2 Pasuma 3 Òṣùpá Rẹ̀mí Àlùkò 1983 Currency wọ́n kà bẹ́ẹ̀ yẹn wọ́n ní I think 7 or 8 nọ́nà wà nínú group interview yẹn láti òkè désàlẹ̀ interview yẹn was superb. I give it to Atawewe. So ìwọ tó bá jẹ́ fans olórin fans Pasuma ni o fans Obesere ni o fans Òṣùpá ni o kingi let's take it easy. I'm telling you, let's take it easy. Just go and listen to the interview. Atawewe ọpọlọ yín ò ní jọba Ọlọ́run dẹ̀ ní pàlàkà yín. Me, I give it to you. The interview 100 I give it to you.